Tọ́ ẹ kú dédé ìwòye o, ẹ pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ káàbọ̀ sórí ìkànnì lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo wa bí a ṣe ń wọlé. Mo kí yín pẹ̀lú ìfẹ́ tí ẹ ti fi hàn tí ẹ ń bá mi wo àwọn ètò tí mo ń jù sórí ìkànnì. Ẹ ṣé gan ni, ẹ kú fẹ́. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá. Ẹ bá mi polówó ìkànnì, ẹ bá mi polongo ìkànnì. Kẹ́ bá mi sọ fún àwọn olólùfẹ́ wa pé Dr. Mike Ọlá Ifágúgú yín kan náà ni tẹ́ ti mọ̀ látàná kó tó dé ní wípé mo ti wà lórí YouTube o àti ń ṣètò ńbẹ̀ bó tẹ̀ jẹ́ pé kì í ṣe ètò Yorùbá Nation ṣùgbọ́n ètò tó máa gbé àṣà àti ìṣe wa lárugẹ, ètò tí a máa kẹ́kọ̀ọ́ tí a máa kọ́gbọ́n níbẹ̀, bẹ́ẹ̀ ni tó máa là wá lóye àwọn nǹkan míì tó ṣeé ṣe kó jẹ́ pé ó ti kò yé wa tẹ́lẹ̀ àbóṣókùnkùn sí wa. Òun ni àwọn ètò tí a máa bá pàdé ń bí. Fún díẹ̀ yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá, mo fẹ́ rọ̀ wá. Ẹ bá mi sọ fún àwọn ọ̀rẹ́ yín, ẹ sọ fẹ́ bí, ẹ sọ fárá, ẹ sọ fún gbogbo àwọn afẹ́nifẹ́re wípé Dr. Mike Ọlá yín kan náà ni o pé mo ti wà lórí YouTube, mo ti ń ṣètò ńbẹ̀. Màá gbìyànjú láti má máa gbà wá lákòókò púpọ̀ ní orí ìkànnì bíbá tá bá ti ń ṣètò. Ẹ pé gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sí ohun tí à ń ṣe ni pé kí wọ́n wá, ẹ jẹ́ ká jọ kọ́gbọ́n. Tẹ́ bá wo àkọlé mi, ẹ rí i pé mo ní ayé Toto, ayé Akamara. Mo wá ní kẹ́ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni, má nà ń bẹ̀, màá ṣàlàyé ẹ̀ fún wa. Kí lóhun tó ṣẹlẹ̀? Kí ni mo rí tí mo ṣe sọ ohun tí mo sọ? Kí ló ṣẹlẹ̀ gangan? Ta ló ṣẹlẹ̀ sí? Níbo ló ti ṣẹlẹ̀? Àkọ́kọ́ ná, gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, gẹ́gẹ́ bí ìṣe tèmi, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a fi kọ́ èmi nígbà tí mò ń kẹ́kọ̀ọ́, bí èèyàn bá yá nǹkan àyálò tó jẹ́ pé ẹlòmíì ló sọ àbí ló ṣe, wọ́n ní ká máa lu ẹni tó ní ohun èlò àyálò tí a lò, ká lu lọ́gọ ẹnu, ká jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé lágbájá mo lo nǹkan kan o lára àgbékalẹ̀ mi àti ìwádìí mi ò ibi báyìí mo ti rí o. Lónìí ohun tí ẹ ó máa gbọ́ àti ohun tí màá fi ṣe àgbékalẹ̀ ètò tí mò ń ṣe lọ́wọ́ yìí láti ọ̀dọ̀ bàbá wa Alhaji Oríyọmí Hamzat ni mo ti mú fọ́nrán yìí wá nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tí àwọn èèyàn yẹn tí wọ́n gbé wọn wá sí ọ̀dọ̀ wọn tí wọ́n ń gbìyànjú àti bá wọn yanjú ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n mo rí i pé ọ̀rọ̀ tí a lè kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa ní ilẹ̀ tó mọ́ lénìí ni wọ́n ti tàn wá jẹ, ni wọ́n fi ọgbọ́n fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ nípa sísọ àwọn ọ̀rọ̀ dídùn kan fún wa, nípa títàn wá pé àwọn nǹkan kan kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, kò ṣeé ṣe. Ẹ má gbójú síbẹ̀, tọ́pọ̀lọpọ̀ wa sì mọ̀ pé irọ́ ni wọ́n ń pa fún wa. Pàápàá jùlọ lemọ́lemọ́ lẹ́nu jọ́ mẹ́ta yìí, gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ti ṣẹlẹ̀ ẹ máa gbọ́ orúkọ àfáà, ẹ máa gbọ́ orúkọ wòlíì ńbẹ̀. Tẹ́ bá dẹ̀ wádìí nǹkan tó ṣẹlẹ̀ á máa jọmọ́ bíi pé ó ti fẹ́ jọmọ́ bíi pé wọ́n ń sọ̀rọ̀ pé bóyá wọ́n ṣoògùn àbí wọ́n ṣe nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ sí dúdú níbẹ̀, tó jẹ́ pé a máa retí pé kò yẹ ká bá ní sàkání irú àwọn èèyàn báyìí. Ṣùgbọ́n èmi á máa wo lọ́pọ̀lọpọ̀ ìgbà pé àwọn ẹni ni wọ́n sì ń sọ fún wa pé kinní yìí ò dáa káwọn èèyàn má ṣe. Bá wọn là ń bá nídìí ẹ̀ tí wọ́n ń ṣe ìtàn dẹ̀ fi ń ṣeṣẹ́ láabi. A máa wá kọ mí lóminú, a máa mú mi rò lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ǹjẹ́ ó ṣeé ṣe tó bá jẹ́ pé irú àwọn èèyàn tí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí tó ń ṣẹlẹ̀ sí, tó bá jẹ́ pé wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́, wọ́n mọ̀ nípa ohun tí wọ́n sọ fún wọn pé kò dáa pé kán má wá wúlẹ̀wúlẹ̀, kán má wá díẹ̀ yìí. Ṣé ó ṣeé ṣe kí àwọn èèyàn wọ̀nyí kán má lè máa lò ó láti máa pa wọ́n lára, láti máa ṣeṣẹ́ láabi fún wọn? Ominú ìyá máa kọ mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Màmá wa rò, màmá tún dàrò pé ṣé kìí ṣe nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n fi ń ṣera wọn ní aburú, ṣé kìí ṣe òun ló pọ̀ nínú nǹkan tí wọ́n ní pé kí wọ́n má wá díẹ̀ pé kán má mọ̀ bó ṣe jẹ́ yìí. Tí bá ti wá ń kọ mi inú ìmàmá wa rò pé á mà dáa kí àwọn èèyàn kí wọ́n ní ìmọ̀, kí wọ́n ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa àwọn nǹkan wọ̀nyí. A máa kọ mí lóminú lọ́pọ̀lọpọ̀ ìgbà. Fún díẹ̀ yìí, màá wá ná ọ̀rẹ́ ibẹ̀, màá gbé kalẹ̀, màá ṣe àgbékalẹ̀ fún wa. Mo fẹ́ kí gbogbo wa ká farabalẹ̀, ká bá mi rìnrìn àjò, ká tẹ́tí sí mi.
ká gbọ́ ohun tí mo fẹ́ sọ pàápàá jùlọ mo fẹ́ ká gbìyànjú pé lórí ọ̀rọ̀ yìí lórí ohun tí a fẹ́ wò yìí lórí ohun tí a fẹ́ sọ yìí ẹ̀kọ́ tó wà ń bẹ̀ òun ni mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ẹ̀kọ́ tó wà ń bẹ̀ fún ìyá àtọmọ fún bàbá àtọmọ ìdí tí ó fi ṣe pàtàkì pé níwọ̀nba àgbà tí ò bá ti ṣe pé ohun tó ń ṣẹlẹ̀ ohun tó la ẹ̀mí èèyàn lọ ni pé kéèyàn máa ní sùúrù kéèyàn má máa fìbínú jà pé n ò ṣe mọ́ mò ń lọ ni kò sí nǹkan tí mo fẹ́ dúró ṣe ń fọmọ́lẹ̀ fún ọ kọ́kọ́ máa sọ fọ́yà pé màá sì fọmọ́lẹ̀ fún ọ máa mọ́ lọ àbí kí aya máa sọ fọ́kọ pé ṣèbẹ́nu kí n fọmọ́lẹ̀ fún ọ kí n mọ́ lọ ni ara àwọn ìdí tí ò fi dáa tí ò fi yẹ ká máa ṣe bẹ́ẹ̀ mo fẹ́ ká máa pe àkíyèsí ara wa sí pé ó pọn dandan ó ṣe pàtàkì nígbà míì tí ò bá ti la ẹ̀mí èèyàn lọ tí ṣe pé bóyá ó ti bọ́ sí pé ó dé gògóńgò ó fẹ́ gbẹ̀mí lọ́rùn èèyàn tá a bá lè fara dà àwọn ìyá wa láyé jọ̀hún tó máa ń sọ pé torí ọmọ làwọn ṣe dúró àwọn ṣe fọ́mọ ni ó yé wọn àwọn àgbà Yorùbá ti sọ̀rọ̀ wọ́n ti fa kò mú òkun ẹ̀yọ wọ́n ní tọkọ yọkọ́ tọkọ fi ń roko tàdá ó yé àdá tí àdá fi ń lànà àwọn ìyá wọn wọ̀nyí àwọn bàbá wọn wọ̀nyí wọ́n máa wọ́n ṣe láṣeyọrí fa àmọ́ àwa tá a sọ pé tọ̀ bó bá ti di kinní báyìí mo ti gbẹ́rù mi ìwọ náà gbẹ́rù ẹ̀jẹ̀ ń kálukú máa lọ tá a bá wá wo àwọn ọmọ tá à ń bí tá a wo ìgbé ayé tí à ń fún àwọn ọmọ wọ̀nyí àti ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wa la máa rí i pé kò bójúmu tó lélẹ̀ tó ń ṣe atọ́kùn tó ń tọ́ka sí wípé à ń ṣe àwọn nǹkan kan tí ò dáa à ń gbé àwọn ìgbésẹ̀ kan tí ó ń pa ọjọ́ ọ̀la àwọn ọmọ wọ̀nyí lára kí ni gbogbo atótónu mi ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sí ọ̀dọ́mọdékùnrin kan ó ṣe ni láàánú pé ọ̀dọ́mọdékùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ti kú ó ti dolóògbé kò sí láyé mọ́ báyìí kí Ọlọ́run kó dárí gbogbo àṣìṣe ẹ̀ kó dáríjì tó bá yẹ pé Ọlọ́run máa ń dáríjì òkú nítorí pé nígbà tó wà láyé gan nínú ọ̀rọ̀ tó jáde nínú fọ́nrán tó ṣe àti ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu àwọn èèyàn tí wọ́n ń sọ tí ọ̀rọ̀ sojú wọn látilẹ̀ ó parọ́ mọ́ ìyá ẹ̀ wípé àwọn nǹkan kan tí ò bójúmu àwọn nǹkan èèwọ̀ àwọn nǹkan tó lòdì sí ìfẹ́ Elédùmarè ó parọ́ mọ́ ìyá ẹ̀ pé ó ṣẹlẹ̀ láàrin òun àti ìyá òun léyìí tóun fúnra ẹ̀ padà fi òun lẹ̀ tó ṣe fọ́nrán tó ń jẹ́wọ́ pé irọ́ lòun pa mọ́ ìyá òun kò ṣẹlẹ̀ àwọn kan náà ní kóun sọ bẹ́ẹ̀ láì dènà pẹnu láì gbà wá lákòókò ó ṣeé ṣe bàbá ti ń gbọ́ fọ́nrán ẹ̀ lọ kí n máa dá dúró kí n máa ṣàlàyé ó sì ṣeé ṣe kí n filẹ̀ fún wa ká gbọ́ lọ bí wọ́n ṣe ń sọ tó bá ṣeé ṣe láàrin kan mo lè dọ́ra fisika rí ojú ẹni tó ń sọ̀rọ̀ àmọ́ ohun tí ó ṣe pàtàkì tí mo fẹ́ kí gbogbo wa ká dìmú nínú ohun tí mo fi hàn wá ni pé mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ níbẹ̀ ẹ máa bá mi ká lọ. lẹ́gbẹ́lẹ́gbẹ́ síbi àwọn olórí rẹ̀. ọkọ̀ ṣòro tó fẹ́ ga jẹ̀mí mi lọ bí ó sì tọ́ tí n bá ti gbọ́ tí n bá ti ṣe great Akamara bẹ́ẹ̀ bá dá mi lóhùn lọ́la ọ̀dà. bákùnrin bá kàyà sílẹ̀ o. ibi tá a wà yìí lágbára o. ọkọ̀ ṣòro. ìbànújẹ́ ńlá ni kí màjèsí ó tójú òbí rọrùn wọ́n ní kẹ̀lẹ̀bẹ̀ balẹ̀ sára gírí ọlọ́kùnrin lọ́mọ bíi tí nǹkan gbé ń ṣe òun nínú ara. kí mo fẹ́ fọkùnrin. ìbànújẹ́ ńlá ni kí màjèsí ó tójú òbí rọrùn Ibrahim àbí Samuel. ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n. èmi gan ni Yusuf Samuel. ṣùgbọ́n mi bó fẹ́ mi nìkan ní mo ní. níbo ni kí n ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ màmá. ojú tèmi lọ́la. ẹ pẹ̀lẹ́ màmá ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ọlọ́run ó wo àwọn tó kú Ọlọ́run ó jẹ wọ́n lẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ pẹ̀lẹ́ níbo lẹ fura sí. àti bí ọdún kan mo ti ṣe wàhálà lórí ọmọ yẹn ilé àtọmọ ọlọmọ mi àti lọ́wọ́ ọlọmọ méjì bàbá méjì nígbà tó ti wà á sí lọ́wọ́ mo bẹ̀ yá ìkẹyà yìí láti bí ọdún kan mo ṣe wàhálà tí mo fọwọ́ gbogbo àwọn tó bá ń wò mí lórí ẹ̀rọ bá wọn sọ pé obìnrin ṣé nǹkan ti mú ni ọmọ náà mú mi gbogbo gbà yẹn torí mo ti mọ mi tí yóò já sí mo bí àwọn obìnrin ikú ọmọ mi lọ́rùn sílẹ̀ fún mi títí mo fi lọ sí láṣílẹ̀ bẹ́ẹ̀ nígbà mo tún kúrò mẹ́ẹ̀ tí mo rí pé mo tún wá síbí ìbàyí wọ́n ṣá bá wa sọ so ó ṣà ní ibi tó ń ṣàdájọ́ tí ń gbà tí mo dé bí ìbàyí ló wá ní kò sí lọ́dọ̀ ọmọ pé kó ní kálukú mọ́ ọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ torí àjọ wàhálà yẹn pọ̀ bí má ṣe mú níbí ni ó tún ṣe yan bí ọmọ yẹn ń ṣiṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run tóbi ó lọ mú ọmọ yẹn lọ́dọ̀ Ọlọ́run tóbi ó mú lọ sí immigration office lọ́nà géètì
ọ̀nà géètì ló mú lọ mo bá tún wọ́n ọmọ yẹn káàkiri yẹ kọ́ ọkùnrin tó wà nínú ọmọ nìyẹn. ọmọ ẹyọ kan ọkùnrin kan ló tẹ́ bí mi. 25 years plus ní ìyá àtọmọ pàpà mi lọ́wọ́ Mrs. Bọ́sẹ̀ Olúgbòkè àti Yétúndé Olúgbòkè lọ́pọ̀ mọ́mọ́ mi lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹgbà mi ẹ̀ ní ṣíṣe àjẹjẹ èmi ni mo ti ń dágbé tí mo ti ń dá sọ̀rọ̀ ìrọ́pọ̀ bá ń tọ́jú àwọn ọmọ ìyá àti kékeré mo ti ń gbé wọn kiri ẹ̀yà bí ọmọ ẹni fojú sunkún ọmọ ẹ̀wòrò tí ọmọbìnrin yìí dá mi àsìkò tó yẹ kí n fọkànbalẹ̀ kí n sọ pé àìní náà rí ní ayé wa wọ́n pọ̀ mọ́mọ́ mi lọ́wọ́ lónìí. ẹ̀dùn sáwọn tẹ́ fẹ̀sùn kan náà nì. àwọn ní. mo ń bọ̀. àwọn ní ẹ̀wọ̀. gẹ́gẹ́ la. kò máa ṣòro yẹ bá sọmọdé wò ó máa sá tẹlomi lọ àmọ́ wá gbà kára wá gbà dùndùn ní ọmọ kéékèèké tí mo tún èèyàn dáadáa. ẹ̀sùn yìí lágbára púpọ̀. kọ́kọ́rọ́ alátẹ. ọ̀rọ̀ tó ti mú odidi ẹ̀mí lọ. òwú alátẹ. ọmọkùnrin kan ṣoṣo tí ìyá yìí bí. ó abọ́ǹdè lọ́rùn. kò rí mọ́. oníkanukú létí. ọmọ yìí ti lọ. tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ. ó lóun sì sáré sọ́tún sáré sósì. òwú alátẹ. wípé kí ìyá ìyá àtọmọ rẹ̀ kí wọ́n fọmọ òun lẹ̀ wọ́n yọ̀ǹda rẹ̀ fóun. lọ́rùn ṣàlàyé oníkanukú. ọmọ rẹ̀ tó jáde láyé ló nífẹ̀ẹ́ obìnrin ọmọ yìí ní àbí àwọn òbí rẹ̀ àbí ọmọ yìí ló nífẹ̀ẹ́ ọmọ tó jáde láyé àti ìyá tí wọ́n fẹ̀sùn kàn àtọmọ rẹ̀ wọ́n wà lórí ètò báyìí àjọ wà lórí ètò ni. mo kàn ṣòro tó fẹ́ ga jẹ́mi. ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn gan-an. mo fẹ́ fún obìnrin sọ. ẹnu oníkàn láti gbọ́ pọ̀n àwọn ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá. bákùnrin bá kaya sí. bẹ́ẹ̀ lórí ni bẹ́ẹ̀ kọ́ lórí ni Mọ́gàjí ńbo ni ti bẹ̀rẹ̀. lọ́dọ̀ ọmọ ni àbí lọ́dọ̀ màmá rẹ̀. mo kàn ṣòro tó fẹ́ ga. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín mà bó ló ṣe jẹ́ ẹ súnmọ́ iwájú ẹ súnmọ́ iwájú. ṣé bí Yorùbá ni. Yorùbá ni. ní ìgbà tán wọ́n kọ́ gbé mi wá sí Àgídìgbò wọ́n kọ́ gbé mi lọ sí Àgídìgbò òkè lọ́hùn yẹn pàtó yá wọ́n tún gbé mi wá síbi ní ìmọ̀ bí tí ọmọ yẹn wà ní gbogbo yẹn ní ìmọ̀ bí tó wà ní ṣebí this is November. Yeah, this is November. Bóyá early October ni òun pè mí pé Samuel pè òun pé ó fi strange number pè òun pé ó sọ pé òun wà níṣẹ́yìn mo ní tó Ìṣẹ́yìn lèmi wà mo ní èmi ò rí o kí ló sọ fún ẹ pé òun ṣe níṣẹ́yìn ó lọ sọ pé òun ṣiṣẹ́ pé ọ̀rẹ́ nǹkan ló mú ní ó bá òun wá sí iṣẹ́ sí ilé oúnjẹ tóun ti ń ṣiṣẹ́ mo wá sọ fún un pé kó yá wá o mi ìfẹ́ wàhálà mo kọ́kọ́ ní pé kó sọ fún pé kó pè mí ó ní kò sí bóun ṣe lè pè é ó ní àfi tó bá pe òun pé torí kò ní fóònù lọ́wọ́ pé ó máa ń fi strange dé àfi tó nọ́mbà tó fi pè òun strange number ló fi pè òun mo ní tó bá tún ti pè é sọ fún pé mo ní kó pè mí tàbí pé kó wá rí mi so ọjọ́ yẹn ó pè mí ó ṣàwà bá mi mo wá ń sọ fún pé sórí pálá kò bá níwọ̀n mẹ́ báwo ló ṣe dé Ìṣẹ́yìn kí ló ń wá ní Ìṣẹ́yìn ó ní there is one church tí mo máa ń lọ fún program òun àti dami ó láwọn ti jọ lọ sí church yẹn rí fún fíjì ó ní after ìgbà yẹn lòun tún padà wá mo ní nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé màá pe mọ́mí ẹ̀ okay mo ní màá pe mọ́mí ẹ̀ ọ̀ kí n lọ sí Àgídìgbò ọjọ́ yẹn ó ṣáà ń bẹ̀ mí pé kí n jọ pé kí n ní sùúrù fóun kóun ṣiṣẹ́ oṣù yẹn tán pé kóun lè rí owó òun gbà tóun bá ti rí owó òun gbà òun á padà sí Ìbàdàn mo dẹ̀ pé òun mo sọ fún un pé nǹkan tí Samuel sọ tó sọ fún mi lélẹ́yìí o kó yá wá sí Ìṣẹ́yìn ká wá iron ẹ̀ out kó má di wàhálà o ó lóun ti gbọ́ bóyá mi ti mọ̀ bóyá bíi 3 weeks ago ṣá òun á wá ó wá sí Ìṣẹ́yìn. òun ò bá yín gbé. Ìbàdàn ló ń gbé ó wá sí Ìṣẹ́yìn
èmi àti ẹ̀ a wá lọ bá ní ibi tó ti ń bá wọn ta oúnjẹ. Tẹ́ bá bẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n tó ń bá ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n á sọ fún yín wọ́n rí mi rí èmi kọ́ mo mú lọ síbẹ̀. A wá lọ bá ń bẹ̀ ìjọ yẹn mo ṣá insist pé ó gbọ́dọ̀ kúrò níṣẹ́yìn lọ́jọ́ yẹn. Ó kúnlẹ̀ nífa ó ń dùn mí pé mi ò ṣe ká ní mo mọ̀ máa pé irú ilé máa ṣẹlẹ̀ máa ṣe fídíò gbogbo bó ṣe ń bẹ̀ mí lọ́jọ́ yẹn. Ó ṣà ń kúnlẹ̀ tó ṣà ń ra bàbà tó ṣà ń bẹ̀ mí lọ́jọ́ yẹn pé kí n jọ so pé kí n jẹ́ kó n parí iṣẹ́ oṣù yẹn tó bá tiẹ̀ máa lọ sí Ìbàdàn no problem. Àfìgbà tó kàn di last week tí mo dédé rí tó ní pòun sick kí ló ṣe é mo ṣáà rí tí ahọ́n ẹ̀ dúdú mistake tí mo ṣe kí n dẹ̀ tí ọ̀rá gbé pa kí n máa gbé bọ̀ mo bá gbé lọ sí general hospital wọ́n bá mi treat ẹ̀ wọ́n treat ẹ̀ gbà tó wá di ọjọ́ Thursday tí mo rí pé ó ti feel better Samuel Ọlọ́run ní kó bẹ́ẹ̀ má jẹ́ n padà rí ẹ níṣẹ́yìn mọ́ máa lọ sí Ìbàdàn ó dẹ̀ ní kò sí problem òun á máa lọ kò sí fóònù lọ́wọ́ ẹ̀ mo gba nọ́mbà driver tó gbé mo ní ẹjọ́ mo dẹ̀ fún ní 3,000 naira tó bá ti délé kò pè mí Ọlọ́run fẹ́ lálàáfíà délẹ̀ ó dẹ̀ ní òun ti gbọ́ ló bá lọ nọ́mbà driver yẹn náà wà lọ́wọ́ mi ó dẹ̀ dé ọjọ́ ó dẹ̀ pè mí hello mọ́mì mo ti dé ọjọ́ o mo ti ń lọ ilé o mo ní kò sí problem tó bá ti délé kò pè mí o ó lóun ti gbọ́. ẹ jọ̀ọ́ bá a ṣe ń wo ètò yìí lọ ẹ tẹ́tí kẹ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ dáadáa o ìyá tí ó ń rojọ́ tí ẹ̀ ń gbọ́ yìí ìyá tó ń rojọ́ lọ́wọ́ tí ẹ̀ ń gbọ́ ẹjọ́ ẹ̀ tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí òun ni ìyá ọmọbìnrin tí ẹ rí tó jókòó tó wọ aṣọ yẹ́lò yẹn ìyá tó da ìborùn blue bo ọrùn yẹn ó ní ìyá ọmọbìnrin tó wọ aṣọ yẹ́lò yẹn ọmọbìnrin tó wọ aṣọ yẹ́lò yẹn ó ní gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi hàn fún wọn pé ó ń fẹ́ ọ̀dọ́mọdékùnrin tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yẹn ọ̀dọ́mọdékùnrin tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí bẹ́ẹ̀mi àti ń ṣe ń sọ̀rọ̀ yìí ó ti dolóògbé ó ti ṣaláìsí ṣùgbọ́n mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú ikú tó pa àti ọ̀nà tó gbà kú yálà ìyá nìwọ ni tó ní ọmọ bàbá nìwọ ni tó ní ọmọ àbí ìwọ jẹ́ ọ̀dọ́mọdékùnrin tí wọn náà ń gbàdúrà tó ń wojú Ọlọ́run pé níjọ́ kan ó fẹ́yàwó ó bímọ mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ pàápàá jùlọ lára wípé kí wọ́n máa sọ fún yín pé kẹ́ ẹ má ní ìmọ̀ nípa ohun tó jọ mọ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ìwọ tó bá farabalẹ̀ tó bá mọ àṣà àti ìṣe Yorùbá wàá mọ̀ pé nínú ẹ̀ ní pé ìbálòpọ̀ bàbá àtọmọ ohun burúkú ohun èèwọ̀ ohun tí ò dáa ni ìbálòpọ̀ ìyá àtọmọ ohun burúkú ohun èèwọ̀ ohun tí ò dáa ni nínú àṣà wa àbí ìbálòpọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀jẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ ara wọn ohun burúkú ohun tí ò dáa ni nínú àṣà wa pàápàá jùlọ tá bá ń bá rúwà bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tó ti dàgbà ìbálòpọ̀ láàrin ọmọ obìnrin àti ẹni tó jẹ́ bí ọkọ ẹ̀ àti ìyá tó tún wá jẹ́ ìyá fún ọmọ obìnrin yẹn ohun tí ò dáa pátápátá gbà ni tí ó jẹ́ pé àṣà àti ìṣe ilẹ̀ wa tó korò ojú sí pé ohun tí ò bójúmu tí ò yẹ kí tí máa gbọ́ ni gbogbo ẹ̀ lẹ́gbọ́ nínú ohun tí ẹ̀ ń wò lọ́wọ́ yìí nínú àlàyé tí wọ́n ń ṣe yìí ìyá tó lo ìborùn blue àti ọmọbìnrin tó wọ aṣọ yẹ́lò yìí mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí sí ọ̀rọ̀ wọn dáadáa kẹ́gbọ́n tó ń ṣẹlẹ̀ dáadáa ṣé mọ̀ pé ìyá tó kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ tó wà ní apá ọ̀hún níkangun bí tó ti bẹ̀rẹ̀ táwọn náà lo ìborùn yẹ́lò àwọn ni ìyá ọmọ tó ti dolóògbé tí wọ́n ń sọ̀rọ̀ èyí ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ ẹ̀ kó lè yé wa ni mo ṣe ń yànnà náà o ẹ̀kọ́ tó pọ̀ wà nínú ọ̀rọ̀ yìí. ifun mo ti pe driver yẹn gan ó wá tó fi nọ́mbà driver yẹn pè mí again pé òun ti dé Ìṣẹ̀yìn Ìbàdàn pé òun ti dé Ìbàdàn pé òun ti drop inú mọ́tò mi ní ọ̀dà tó bá ti délé kó pè mí so àárọ̀ yìí tí wọ́n wá pè mí I was so surprised nígbà tó ní wọ́n ní Ìṣẹ̀yìn náà ti wá gbé kí ló ṣẹlẹ̀ mo wá pe nọ́mbà driver yẹn déètì gan mo fi trace nọ́mbà driver yẹn pé ṣe bó fi nọ́mbà yẹn pè mí pé òun ti dé Ìbàdàn
wọ́n ní ó fi nọ́mbà wọn pè mí wọ́n ló pè mí wọ́n ní fùgàn wọ́n ló tún pe ẹnìkan pé mọ́mì mò ń bọ̀ nílé o mo ti wà ní Ìbàdàn wọ́n láwọn dẹ̀ bèrè pé bo ló ń lọ wọ́n lè sọ pé òun lọ sí Ọlọ́run ṣògo àbí ibo. sódà ti dé ṣé dírẹ́bà sọ pé dé Ìbàdàn lóòótọ́ lọ́jọ́ yẹn. ó dé Ìbàdàn nọ́mbà dírẹ́bà yẹn náà wà níbí ó ló dé Ìbàdàn pé ó sọ pé òun lọ sí bóyá Ọlọ́run ṣògo àbí nǹkan kan mo ní Ọlọ́run ṣògo. mo ń bọ̀ náà ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu ọmọ náà gan mo kọ́kọ́ ń bọ̀ náà lóòpọ̀ tó lọ bẹ̀rù ìrìn àjò tá a jọ sọ. sí IJM fi pe. ẹ kálẹ́ mà ẹ kúrin ẹ jẹ́ ń gbọ́n tẹ́ ẹ bá wà ẹ dákun torí bí ẹ gbọ́ nǹkan kan ni o ìwọ kí ló kọ rẹ ìwọ Dámilọ́lá pé kí ni ẹ ṣe tí ìyá Dámilọ́lá ẹ má bọ̀ kí wọ́n á dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń bọ̀ ẹ bá gbé kan sí títì wọn náà ẹ bá gbé kan sí títì wọn náà mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí ni o ṣé bí mọ́mí Samuel ti gbọ́ tẹ́lẹ̀ mọ́mí Emmanuel ti gbọ́ tẹ́lẹ̀ ẹ bá ń gbé sétí ọ̀yá ẹ̀yin ará ilé ẹ̀yin náà bá mi gbọ́ ọ̀rọ̀ yìí ọmọ tó jáde láyé ló sọ kó tó jáde láyé o Yusuf Emmanuel Yusuf Samuel òun ló sọ kó tó di pé ó jáde láyé ẹja gbọ́n tó sọ. ilé ìmọ̀ tí sóògùn mo gbé lọ́dọ̀ náà ni mo ṣáà sọ ni mo ṣe wá sọ mo ṣe wá ṣáàjì rìkọ́dì ìpẹ́ mi wọ́n mi ìtọ́jú olùkúnlé mọ́mí ẹ̀ sọ pé. mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ kẹ́ gbọ́ ohun tí ó wà nínú audio tape tí wọ́n fẹ́ play yìí ọmọ ọkùnrin yẹn tó ti ṣaláìsí kó tó ṣaláìsí òun ni wọ́n rìkọ́ọ̀dù gbogbo confession ìjẹ́wọ́ lórí gbogbo bọ́rọ̀ ẹ̀ ṣe jẹ́ bó ṣe rìnrìn ẹ̀ àti nǹkan tó ṣẹlẹ̀ àti irọ́ tó pa mọ́ ìyá tó bí lọ́mọ tó dẹ̀jẹ̀ lé lórí òun ló ń tẹ́ fẹ́ gbọ́ ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ ó lè má láòdù pọ̀ ẹ jọ ẹ̀yin sókè lọ́dọ̀ yín kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ tẹ́tí dáadáa. wọ́n ti lọ́ọ́ bá wọn ní ọ́fíìsì wọ́n ti pa ìwọlé dáàdi wọn lórí sọ pé wọ́n ṣe mú kí ní rìkọ́dì yẹn ó lóun clear pé kí ni pé wọ́n pariwo lé mú lórí pé kí ni ní ìwọ̀n tó ń bẹ̀ ṣe so bó ṣe ní ìkan ní ọkọ̀ tó ń bẹ̀ ṣe so bó ṣe àṣe ìgbà wọn tó ń yanjú ẹ̀ so bá ti wọ́n kúrò ní àyédègbò again mo pé mi ló ń gba sálárì. mọ́mí mo gbé lọ́dọ̀ dami so mo ti wá gbé lọ́dọ̀ dami. ṣe ní Ìbàdàn rí báyìí. mo lo 5 months ní ẹgbẹ́lẹ́ ọba so mo lo 5 months. lálàrí so bí pastor MFM wọ́n ṣe fún mi ní pé àwọn bá mi rí iṣẹ́ wọ́n ṣe fún mi ní iṣẹ́ with accommodation so wọ́n ṣe wọ́n fún mi ní accommodation pẹ̀lú iṣẹ́ so mi ò mọ̀ ká tó yẹ ní ọjọ́ yẹn mo ṣe á ṣe faint ṣùgbọ́n ní ìlú hospital àwọn mi ṣe yá tẹ̀lé mú mi wọlé so bí ṣe lọ bá dámì ní ọ́fíìsì so bí dámì ṣe ní àwọn tó ń mú àti wọn máa bá mi òun máa bá mọ́mí òun sọ kí n lọ sí Ìsẹ́yìn so bí o ṣe kọ mẹ́sẹ̀gì yẹn mẹ́sẹ̀gì tí mo sẹ́ndì sí pásítọ̀ tó mo ṣe wọ́n sẹ́ndì ẹ̀ sí pásítọ̀ dámì ló kọ́ sí mi so ní immediately in delete ó mọ̀ àmọ̀ pé òun ló ń sẹ́ndì pé so tí bá ti ṣe tán kí wọ́n bọ̀ ní ọ́fíìsì so mo ṣe bí ọ̀kadà mo ṣe bá ní ọ́fíìsì mi mo ṣe wá lọ bá ní ọ́fíìsì so bóyá ó ṣe gbé wọn yẹn wọ́n lè ṣe gbé mi sínú mọ́tò wọ́n ṣe gbé mi sínú mọ́tò yẹn ó ṣe dé sẹ́yìn ó ṣe gbé mi lọ sí church yẹn mo stay sí so gbogbo orúkọ church yẹn Christ Evangelical Church eré àbúlé wà nísìnyí. ní custom ní ìyá àpàdé ló ń ta ìwà. so bí nǹkan ṣe kí ni wọ́n mi dá mi lọ gbogbo ọ̀rọ̀ tí mo pa mọ́ wọn pé mi ò pé mi ní bàbá mi pé mi ṣe kí ni wọ́n mi dá mi lọ ní pé kí n sọ wọ́n dá mi lọ ní kájọ plan pé kí n parọ́ wọ́n pé láàárọ̀ ṣe díẹ̀ ni. ṣe rí bí ọmọdébìnrin yẹn bó ṣe fọwọ́ sórí tó ṣe bí ẹni tó ń kábàámọ̀ tó ń ṣe bíi pé bóyá kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yẹn
ìdí ni pé ṣe rí ṣáwájú ọ̀rọ̀ yìí kó tó di pé ọmọdékùnrin yẹn kú wọ́n ti kọ́kọ́ gbé ẹjọ́ yẹn wá sí Àgídìgbò lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat wípé kán bá wọn dá sí i àmọ́ gẹ́gẹ́ bí confession tí ọmọdékùnrin yẹn ṣe sí orí ọ́díò fọ́nrán tẹ́ ń gbọ́ yẹn ó ní nígbà yẹn tí àwọn fi wá sí Àgídìgbò òun parọ́ mọ́ màmá òun nítorí pé ọmọdébìnrin tó ń fẹ́ yìí tó káwọ́ mọ́rì àti ìyá ẹ̀ wípé àwọn ni wọ́n control òun tí wọ́n kọ́ òun tán sọ pé tán bá ti débẹ̀ nǹkan tóun máa sọ pé kóun parọ́ mọ́ màmá òun tán wá kọ́ òun ní irọ́ tóun pa pé tóun bá ti parọ́ yẹn mọ́ màmá òun wọn ò ní lè sọ pé kí màmá òun máa mú òun lọ. irọ́ tó pa mọ́ màmá ẹ̀ ó ní màmá òun pé òun fi tipá báwọn ní àjọṣepọ̀ ọmọdékùnrin yẹn ó parọ́ mọ́ màmá ẹ̀ ó ní màmá òun máa ń fi tipátipá báwọn ní àjọṣepọ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. so nítorí àwọn ṣe ń pariwo l'Àgídìgbò wọ́n ṣe ń ṣe kínní mo ṣáà ṣe ní ìmọ̀ràn tó ń ṣe nígbà tó bá ti nígbà ṣe máa ṣe so bó ṣe wá di ọjọ́ yẹn bí wọ́n ṣe pọ̀ wọ́n ní Àgídìgbò tó ṣe ní wọ́n ti pé àwọn ní Àgídìgbò tó bá ṣáà ṣe ní àti dání ó ṣe mí pọ̀ mo ṣáà ṣe sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ kò yé mi so ṣe ní kí n sọ pé wọ́n lè rẹ́pù mi pé kí n sọ gbogbo ẹ̀ wọ́n máa lè fi free mi so mo ṣáà ṣe wọ́n máa lè fi free mi so mo ṣáà ṣe. ó kàn máa lè fi free ẹ ní Àgídìgbò. so mo ṣáà ṣe sọ nìyẹn ní tí wàá sọ. mo ti wá láti rìkọ́dì ẹ̀ ìpẹ́ ni wọ́n ní ìtọ́rọ òdùkúnlé mọ́mí ẹ̀ sọ pé wọ́n ti lọ bá wọn ní ọ́fíìsì wọ́n ti pa ìwọlé dáàdì wọn lórí sọ pé ó ṣe mú kí ní rìkọ́dì yẹn ó lóun clear ń pè kí ní pé mo pariwo lé mú mi lórí pé kí ní ìwọ̀n tí mo bẹ́ ṣe so bó ṣe mí nǹkan ní ọkọ̀ tí mo bẹ́ ṣe so bó ṣáà ṣe gbà wọn tán lẹ́yìn ojú ẹ̀ so bá ti wọ́n pè wọ́n ní Àgídìgbò again tí wọ́n wá ní ẹ pé kí n sọ fún wọn kí n àtẹnu mọ́ pé mi ló ń gba sálárì. mọ́mí orúkọ rẹ mọ́mí Dámilọ́lá kí lẹ fi Samuel sí. Ọlọ́run rí mi ò fi ṣe nǹkan kan gbogbo nǹkan tó dẹ̀ sọ yìí ó wá dùn mí pé ó dùn mí kúnkún ká ló ṣojú mi ló ṣe sọ kò sí nǹkan tó jẹ́ ọ̀kan nínú ohun tó sọ even ọ̀rọ̀ pé mọ́mí ẹ̀ rèpẹ̀ ẹni. ẹ wo abiyamọ ẹ wò ìyá tí ọmọ ẹ̀ kú ìyálẹ̀ ń wò yẹn tí ìyá ń sunkún ìyá yẹn lẹ rí yẹn tó da kínní blue yellow sọ́rùn tó dé fìlà táwọn obìnrin ń dé tó ní funfun àti black àti blue òun lọmọ ẹ̀ kú òun ni ní kọ́mọ yẹn tó kú nígbà tó kọ́kọ́ gbọ́ pé ọ̀dọ̀ àwọn ìyá yìí àtọmọ ẹ̀ ni ọmọ òun wà tí wọ́n gbé ẹjọ́ wá sí Àgídìgbò òun ni wọ́n parọ́ mọ́ tọ́nikọ́mọ ẹ̀ sọ pé ó ń fi tipá bá òun sùn ìwọ tó jẹ́ obìnrin tó jẹ́ abiyamọ imagine fi ọ̀rọ̀ yẹn kó fi ro rẹ wò ọmọ tó finú ara ẹ bí ọmọ tó jáde ń di ẹ kó máa wá kó máa rí kó wá jàjà gbọ́ pé ó wà níbì kan kó wá wá rí kó wá lọ síbi tí wọ́n ti lè gbà ẹ́ lẹ̀ nígbà tẹ́ wá débẹ̀ kọ́mọ ẹ wá dúró tiẹ̀ lọ́rùn kó máa takò ẹ́ kó máa wá sọ fún ẹ pé ara burú tóun ṣe fóun tóun fi sá lọ pé kódà ó máa ń bá òun sùn ó máa ń fi tipátipá bá òun sùn ọmọ sì yá òun ni ọ̀rọ̀ tí ẹ gbọ́ tí wọ́n wá ń play lórí ohun tán gbà sílẹ̀ kí ọmọ yẹn tó kú nítorí gbà tó yá tó rẹ̀ tí ara ń ní tó padà rí wàhálà tí ìyá ẹ̀ ń ṣe làálàá tí ìyá ẹ̀ ń ṣe lórí ẹ̀ ó wá pe màmá ẹ̀ ó wá ń jẹ́wọ́ fún màmá ẹ̀ pé àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní wọ́n wá rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n gbọ́ ohun ẹ̀ ńlẹ̀ bó ṣe ń confess pé ohun tó ń sọ ọjọ́ kìíní àná l'Àgídìgbò ńgbà tí wọ́n gbé àwọn wá bẹ̀ o ìyá gẹ́ẹ̀lì tó ń fẹ́ àti gẹ́ẹ̀ yẹn ni wọ́n kọ́ pé tí àwọn bá ti débẹ̀ o
nǹkan tóun máa sọ ní o torí tóun bá ti sọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa fòun lẹ̀ kóun máa lọ bí tó bá wù òun àbí kóun máa tẹ̀lé àwọn pé àjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ní kí màmá òun máa mú òun lọ. Ẹ wo ìyá tó bí ọmọ, ẹ wo abiyamọ tí wọ́n ti pa ọmọ ẹ̀, òun lẹ rí tó ń sunkún yìí, ojú ìyá yẹn lẹ̀ ń wò lójú ìran yín. ó ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ ní Gbági ó lòun sọ̀rọ̀ yẹn fún wọn. sọ fún pásítọ̀ náà. ó lọ ọ̀dọ̀ pásítọ̀ mi mọ orúkọ pásítọ̀ Akínyẹmí àti pásítọ̀ Kíní ó lọ sọ fáwọn náà. ó ní kó sọ. ó sọ kókó òun sọ bẹ́ẹ̀ lóòótọ́ ó ní ẹ̀yin àtọmọ yín lẹ ní kó òun sọ kí wọ́n lè fírí òun kó lè máa bá yín lọ. orí bẹ́ẹ̀ kí ni mo fẹ́ fi ṣe kí ni mo fẹ́ fi ṣe. ẹ tó sọ̀rọ̀ yìí ti kú. ṣé ti rí ohun tí mo sọ lẹ́ẹ̀kan tí mo ní a máa ṣe mí ní kàyéfì a máa dùn mí lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé orúkọ àwọn pásítọ̀ àti àwọn àáfàá kì í yé jẹ jáde nínú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan níbi tó jẹ́ pé kò yẹ ká ti máa gbọ́ orúkọ wọn a máa jẹ jáde lọ́pọ̀lọpọ̀ ìgbà. lẹ́gbẹ̀ẹ́ náà nìyẹn. ó kú mọ́jú èmi ẹni tó sọ̀rọ̀ yìí kú mọ́jú àárọ̀ yìí. nígbà mo ń tọ́jú rẹ̀ táànù mi ṣe lóní mọ́mí mi ẹ̀ rìkọ́dù mo ní mi mọ́ bọ́ ṣe rìkọ́dù àbúrò ẹ̀ ló jẹ́ bá mi ṣe. ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn tó fi jáde láyé mi. àwọn obìnrin bàtọ̀ tà mí jẹ́. ọ̀rọ̀ yẹn sì pọ̀. wọ́n ló ń pa kírímínà ni wọ́n pẹ́pọ́ tí fìyà jẹ mí. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ orú ọmọ ní ẹ jẹ́ kí n sọ̀rọ̀. nǹkan tí mo fẹ́ sọ mi mọ̀ kan. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọmọbìnrin fìyà jẹ mí. wọ́n tó wọ́n ti àtọwọ́ tọkọ ẹ̀ wọ́n fìyà jẹ mí ó pariwo lé mi lórí ní géètì lórí tí ì ṣe. ó fìyà jẹ mí lórí nǹkan mi. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. ayé mà kẹ́nu o. sáfẹ́nu mi lọ àmọ́ wá gbà kára wá gbà dùndùn. dami àbí dami kọ́ bẹ́ẹ̀ni. kí n Samuel ṣe fún ọ. bí a máa tún lọkùnrin. kí ni ìyá yìí ṣe fún ọ. ìyọbìnrin tó bá gbọ́ torí àti fọkùnrin mọ́ra. àdàpín àdàsọ ni gbogbo pèsè mò ń jẹ lórí àwọn ọmọ yẹn pé kí n bá lè jọrọ ọjọ́ alẹ́ obìnrin pàtàkì. ó ní kán lọ́mọkùnrin yìí. ní kánẹ́ dídí géńdé ọmọ gbogbo àwọn láńlẹ́dì ló jókòó síbẹ̀ yẹn wọ́n lé ní 50 o láti ìgbà yẹn mi wọ́n wà bẹ́ẹ̀ yẹn wọ́n jẹ́ kí wọ́n wọlé ni ọmọ mi èso ọ̀rọ̀ kì í kọjá yìí ẹ̀ kì í kọjá yìí ẹ̀ mi ìmọ̀jọ́ tó kó jọ wàhálà níjọ́ tó kó òun àti yẹ tìyá ló le jù ìyá ló mọ́mọ́ mi látọwọ́dọ́wọ́ ìyá ni àwọn ló ń bá ìyá sùn bọ́mọ sùn ni wọ́n jọ bá tọ̀tà mi jẹ́ ní àwọn méjèèjì yìí àtòun àti yẹ. ọmọ mi ṣe ni kò sọ. mo kí yín kán. àti wájọ gbé pọ̀ báwo lẹ́sìn bọ́tà lè ṣe kò ṣe bá. dami tó gbé kínní ìṣètì ó tí ì gbọ́ nǹkan kan. ìyá dami ẹ̀yin náà gbé kínní ìṣètì ọmọ yìí sọ̀rọ̀ gan kó tó kú ó sọ̀rọ̀ gan. lọ́dún kan lọ́dọ̀ wọn. ó sọ̀rọ̀ gan. àtọwọ́dọ́ wọn jọ fi ń ó sọ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kó wọn parọ́ mọ́mí òun pé mọ́mí òun fẹ́ fi tipá tí kúkú máa bóun lájọṣepọ̀ kí tí ẹ bá ti sọ tóun bá ti sọ orúkọ kan bẹ́ẹ̀ pé mọ́mí òun ò ní choice mọ́ wọn ó yọ̀ǹda àwọn torí ọ̀rọ̀ yẹn ó tì wọ́n lójú pé kí wọ́n lè yọ̀ǹda àwọn fún yín. ọ̀pọ̀ ọmọ yín nígbà tẹ́ ṣe lẹ gbé lọ géètì tọkọ yín àti ọ̀rẹ́ ọkọ yín tó ń pariwo lé mi lórí after gbà tẹ́ pariwo lé mi lórí ni mo wá sí Àgídìgbò pé tí n bá ṣe bẹ́ẹ̀ mi lè wá sí Àgídìgbò fúnra mi mú yín wá pé kí wọ́n gbà mí lọ́wọ́ yín ẹ bá ń fọmọ mi lẹ̀ ẹ kọ̀. ìgbà tẹ́ rẹ́yìn ẹ̀ àti ìyá àtọmọ yín tẹ́ fi ṣe ní kẹ́ ẹ sọ. ó yá tún jẹ́ àgbọ̀. ǹjẹ́ fún yàrá ta sí Àgídìgbò ni ń bẹ̀rẹ̀ gangan so bí mo ṣáṣe dáhùn bá ń ṣe ní ẹ̀ kí n wẹ́ni tí màá bá plan ẹ̀ ń ṣiṣẹ́ nílé tẹ̀ gàrí so bá ń ṣe ní ẹ̀ pé kí n sọ fún ọ̀gá mi pé. ta ló lọ plan pẹ̀lú ọ̀gá. èmi ni mo lọ plan pẹ̀lú ọ̀gá so ọ̀gá mi tó ń ṣiṣẹ́ nílé tẹ̀ gàrí ní ilé iṣẹ́ gàrí so bí mo ṣàṣe dé Ìbàdàn lọ́jọ́ yẹn mo fi nọ́mbà dẹ̀ mo kẹ́jì pé wọn ní kò sí problem so mo ṣe padà sí ilé mọ́mì dámì mo ṣe padà sí ọ̀dọ̀ dámì ní àti dámì sùn so mo ṣe àti Monday mọ́mì mo ṣe padà sí mo ṣàṣe padà sí Ìṣẹ́yìn ni mo ṣe padà sí.
oúnjẹ àárọ̀ ọ̀sán àti tàbí ọ̀dọ́ màmá ti jẹ oúnjẹ àárọ̀ àti tọ̀sán àti talẹ́. ọ̀dọ̀ màmá dá mi. ọ̀dọ̀ mọ́ mi dá mi. ó tún máa jẹ oúnjẹ àárọ̀. church so mo ṣáà ṣiṣẹ́ ilé iṣẹ́ gàrí yẹn gbàtò yá ilé iṣẹ́ gàrí yẹn ó close down mọ́ mi dá mi bẹ̀rẹ̀ sí ní around ìgbà yẹn náà ṣe bẹ́ẹ̀ dé sí. gbogbo àwọn tẹ̀ ń wò yẹn ṣe mo lé wọn mú lẹ́sẹ̀ títí o gbogbo àwọn tẹ̀ ń wò yẹn láńlẹ́dì ni gbogbo wọn ní àdúgbò ibi tí ìyá ọmọ tó jáde láyé yìí tó ń gbé gbogbo wọn kò sì sẹ́ni tó sùn mọ́jú láàárọ̀ yìí ilé ìyá ẹ̀ ni gbogbo wọn sunkún lọ láti máa tù láti máa rọ̀ ọ́ nígbà tí aburú tá à ń wí ìṣẹ̀lẹ̀ kọ́lọ́n kó dá kó bá a ṣẹ́ mọ́ kó mọ̀ jẹ́ gbà láàárọ̀ ní agbára Ọlọ́run ẹ jẹ́ àtẹ̀síwájú. ìsẹ́yìn ni wọ́n ìdùnnú mi dá mi àwọn fẹ́ kún mọ̀ pé ìsẹ́yìn mọ̀ pé kí n ṣe dúró sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi náà so mo ti wá dúró sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi for a month mo ṣàṣe lára mi ìgbà mọ́ mo ṣe stroll out wọn á lọ sí ọ̀dọ̀ woman bí tó ń jẹ yẹn pé ṣe mo wá iṣẹ́. onímọ̀mí dámì ní kí wọ́n má jẹ́ káwọn kí ìyá rẹ̀ mọ̀ pé sẹ́yìn ló wà kí lẹ́yìn tó ń ṣe sẹ́yìn tẹ́ fi mú. ó ní wà tó ń lọ ọjọ́ mọ̀ bó ń ṣe lọ sẹ́yìn kó ọmọ lọ ọ̀dọ̀ ìyá àwọn òye ọ. iléeṣẹ́ oúnjẹ èso tóbi ń bẹ láti máa jẹun bẹ́ẹ̀. sọ ma jẹ ibẹ̀ ní iléeṣẹ́ oúnjẹ ìgbà tí ń jẹ kò sán tá a kalẹ̀. ìgbà tó ń gba 39,000 ló kówó yẹn sí. kí ló ń gbà kí ló ń ọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń gbà. èlò ló máa ń gbà lọ́sẹ̀ẹ̀sẹ̀. ọ̀sọ̀ọ̀sẹ̀ ni 5-6 ní gangan ní 80 to 100 ní lójúmọ́ tó máa fún mi ní 500 lójúmọ́ ó jẹ́ 130 lọ́sẹ̀ ọjọ́ dẹ̀ ti lọ jẹ́ àwọn tí ìyá kan tún bá wa sọ̀rọ̀ a fẹ́ lo ọ̀rọ̀ yìí evidence ní àwọn ibi tí a fẹ́ fa ọ̀rọ̀ yìí lọ ni ṣùgbọ́n ẹ jẹ́ agbọ́rọ̀ tí ìyá yẹn sọ. èmi ò nídìí púpọ̀ náà mo kàn fẹ́ bí ìyá àwọn màá kàn máa bí lọ́rọ̀ ẹ kú dédé àkókò yìí mà. ẹ káàsán sá. yes ma. ẹ jọ kí n tó kó má di pé wọn ò ní mọ ẹni tí ń bá wa sọ̀rọ̀ orúkọ yìí mà. Fatima alájà Fatima láti Sẹ́yìn ayé ló ń jẹnu. sẹ́mi tó ń jẹ́ bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ Samuel. ìyá tí wọ́n ń bi lọ́rọ̀ tẹ́ ń gbọ́ yẹn outsider yẹn tẹ́ ń gbọ́ tí wọ́n bi lọ́rọ̀ yẹn àwọn ni ìyá olóúnjẹ ìyá tí wọ́n ń bi lọ́rọ̀ tí wọ́n ń sọ pọ́n fẹ́ bi lọ́rọ̀ tí ẹ ń gbọ́ lọ yẹn àwọn ni ìyá olóúnjẹ tí ó ń ta oúnjẹ tí wọ́n ní ọmọ yẹn lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹ farabalẹ̀ kẹ́ ẹ tẹ́tí kẹ́ gbọ́ gbogbo nǹkan tí ìyá yẹn sọ sí ọ̀rọ̀ tí ìyá ọmọ ọkùnrin tó kú yẹn sọ kẹ́ wá wò sí ọ̀rọ̀ tí ọmọ obìnrin tó ń fẹ́ ẹni tó kú àti ìyá ẹ̀ tí wọ́n ń sunkún èké ìkẹwò síra wọn nítorí pé ẹ̀yin gan ó ti rí gbangba pé ta ló ń parọ́ ta ló ń sọ òótọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ìyá olóúnjẹ yẹn tí wọ́n ń sọ. kí lẹ lè sọ fún wa pa rẹ̀. ẹ ṣe lóòtú mi mọ Samuel rí but a gbọ́ pé woman kan ló mú wá ṣiṣẹ́ yẹn because ìgbà tèmi ò sí nílé mo lọ hajj máa dé máa wò dé bá ní ṣọ́ọ̀bù mi. ok ṣọ́ọ̀bù mi ló ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni màá tí mo wá dé bá tálẹ́ nìyí láti bolo tí wá wá ní ìjẹ́rìn náà ló wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìgbà tèmi dé yẹn bẹ́ẹ̀ ni a ní òkè kí lorúkọ ẹ ó ní Samuel ta ló mú ẹ wá ó ní woman communication ló mú un wá sọ fún woman yẹn pé mo fẹ́ rí olókè mà níbo ló ń gbé ó ní woman yẹn mú òun lọ church kan lòun ń sùn àrètí woman yẹn first week second week third week àrè a tó di last month oṣù kan náà ló ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wa a tó di ending wọ́n á gbọ́ pé èdè àìyedè wáyé láàrin ọmọ immigration yẹn àti Sàámú ó dàbí pé ọmọ immigration yẹn Sàámú yẹn ń déètì ara wọn
mo ṣe gbọ́ náà nìyẹn ìyá yẹn wá sí ṣọ́ọ̀pù lọ́dọ̀ wa. ẹ̀yin nìyá àbí. ta ti ní kí wọ́n sọ pé kẹyọjú sí wa. a ní òun máa ń bízì bí iṣẹ́ òun máa ń ṣe ní èmi ò ń gbẹni tí ò bá tábẹ́rẹ́ rẹ̀ olókùn nídìí pé àìsí lèmi ní nǹkan kan bẹ́ẹ̀ yẹn wá ní àkóso problem àwọn náà làwọn ní pé. ọmọ immigration tí ìyá olóúnjẹ ń sọ òun ni gẹ́ẹ̀ tó wà láàrin tó wọ yẹ́lò yìí o òun ni wọ́n ń sọ gẹ́ẹ̀ yẹn tó gbé kinní sétí tó wà láàrin tó wọ sọ yẹ́lò yìí tí màmá rẹ̀ wà ní tí kámẹ́rà ò gbé màmá ẹ̀ tí màmá ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ kan yìí ìyá tẹ̀ ń wò lọ́ọ̀kan tóun náà da kinní yẹ́lò bo ọrùn yẹn òun nìyá ọlọ́mọ tí ọmọ ẹ̀ kú gẹ́ẹ̀ tó wọ yẹ́lò yìí tó gbé kinní sétí òun ni wọ́n ń sọ pé ọmọ immigration ó dàbí pé ìyá tiẹ̀ ló ń ṣiṣẹ́ ní immigration ẹ jẹ́ ká tẹ̀síwájú. ó wá síbi iṣẹ́ gbàtí òde ní sun ọ̀dọ̀ wa tó yẹ pé máa wá ó máa lọ ní. ẹ mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ yóò jáde ní fi ń yà yín lẹ́nu. ẹ jẹ́ kí mọ́mì yẹn tó ń sọ̀rọ̀ yìí kan sọ ní fèsì mi. dádì kí nínú làwọn méjèèjì apààyàn làwọn méjèèjì bẹ́ẹ̀ kí wọ́n irọ́ ló ń pa. mo bẹ̀ tí kò bá ń fọmọ ó yọ̀ǹda ọmọ yìí fún mi mo bẹ̀ tí gbogbo àwọn alágbági ló bá mi bẹ̀ o. mo ń bọ̀ màmá mo ń bọ̀. àjọ̀dún èyí ni láti pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọlọ́mọ wẹ́wẹ́. ilé tébù mọ́ I don't know if you don't deny this nonsense. a ṣáàrí pé ọmọ yẹn ò wá sí ibiṣẹ́ the 4 day the 2nd day kò ní nọ́mbà màmá yẹn náà ló fi nọ́mbà ló ń pè wá ló ń ṣé ó sì ọyẹ Samuel sick ẹni tó kúrò níbi tí nǹkan kan ò ṣe wọn ló sick àwọn àfún lálàáfíà o. ṣe sáà ń gbọ́ fúnra yín. wọ́n ṣe ti wá lọ wíìkì yẹn lọ 2nd week náà lọ àtọ́yá wọn kàn ṣàdédé pè wọlé ní Wednesday upper last week pé alájà ẹ̀ka lẹ́mà ó ní ẹ̀ka ilẹ̀ o ẹ wò ó Samuel ń fáwọn ní wàhálà o ó síìkì ó ṣe é ní ìṣe wàá béèrè ó wá ṣiṣẹ́ ó ń gbowó ẹ̀ ní délì ó dẹ̀ ń bá tiẹ̀ lọ ní ìmọ̀ ibi tó ń sùn ní ìmọ̀ ẹ̀yìn náà lẹ ní ọkọ ọmọ yín ni so ọkọ ọmọ yín ẹ̀dẹ̀jọ́ wá sí bí ẹ̀yin méjì so mi ìmọ̀ wọ́n rà bá ọ̀tẹ̀ níbo ni mo fẹ́ máa. ẹ ti sọ kọ́kọ́ ọmọ yín ni ọmọ yín ti lọ́kọ. wọ́n máa ní ó sì kí ó kí n lè máa bá wọn gbàdúrà o àdúrà bíi báwo nǹkan bíi 9:30 lálẹ́ dádì wa dẹ̀ ṣe wà wọ́n ní kí ló ṣẹlẹ̀ ta ló pè máa báyìí wọ́n máa ní ṣé rúmà yẹn ò ṣe rí àdúrà wo ni kí kó máa gbà ó gbọ́dọ̀ ẹ̀ nígbà tí ó gbọ́dọ̀ ẹ̀ kó ṣiṣẹ́ kó kálukú wọn lọ lé ní alẹ́ gbà tó di Friday tọ̀hún yẹn àṣírí Sàámú láàárọ̀ kùtùkùtù toríjọ́ Friday yẹn a máa ń tètè dé ṣọ́ọ̀bù ọjà Fúlàní kan wà ní aráàdì wa máa ń tajà aṣáàdé ṣọ́ọ̀bù wọn kàn lọ́mọ yẹn ní bíi 6 gbogbo àwọn workers nínú wa aṣáàrí pé gbogbo orí ẹ̀yẹ orí pẹ̀ bí kéèyàn ṣàjẹ́lẹ̀ lélẹ̀ ó sùn wọ́n ní ẹ̀ káàárọ̀ mo ní káàárọ̀ Samuel níbo ló ti ń bọ̀ torí báyìí ṣebí mọ́mì ló gbádùn yín ó ní bẹ́ẹ̀ ni ẹjọ́ yá mi ní fóònù yín bó ṣe sọ níwájú Ọlọ́run torí dọ́tà sùn ta ni jí torí mi náà bímọ ìyá ní fóònù ta ló fẹ́ pè ó ní rárá ó kàn bọ́ síwájú ẹgbẹ́ ọ̀kan lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ó bá pọ̀ yẹn mi mọ nǹkan tó bá ẹni yẹn sọ ó tó bí 5 minutes ó wá jókòó níbi bench mi Sàámú bo lòún lọ báwo ló jẹ́ torí báyìí ó ní mọ́mì ti lé òun nílé ṣé ìyá ìyàwó ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni immediately mo mú nọ́mbà tán fún mi yẹn mo dá ẹ̀rẹ̀ 3 missed call wọn gbé o Samuel ká ló pè é sìn pẹ̀lú nọ́mbà mi because ó ní iye ẹ̀ ń fóònù ni mi ìfẹ́ wà láà mi ìfẹ́ jọ́ o olóhùn pé mọ́mí òun ṣé mọ́mí ẹ̀ gangan ṣú ẹ̀ ó ní ẹ̀ bẹ́ẹ̀ kí n má sọ pé ṣẹ̀yìn lòun wà nígbà tí mi ní sọ pé ṣẹ̀yìn lòun
mo ṣe mú fóònù yẹn tí mo rìn lórí dá ẹ bó bá fẹ́ sá wọn láti pa àwọn boys tán wà ní around ẹ má jẹ́ kó sá ẹ lọ tì mọ́nú sọ yẹn àpè màmí bá níbo ni ẹni yìí wà mo níṣẹ́yìn ni níbo ni mo wà mo níṣẹ́yìn ni mo ń ta oúnjẹ ẹsẹ̀ títì ni mo wà ṣáàsọ màmí ẹ̀ tún gbé fóònù fẹ́ nìkan wọ́n ṣá ọmọ táwọn ti ń wá ọlọ́run ṣeun kìíní kan ẹ wá mọ́mọ́ yí o ogun wá wí tí ẹni fẹ́ o wọ́n ṣàwọ̀ mọ́mọ́ wọn gbàtàn dé màmá yẹn kúnlẹ̀ níta gbangba ló ń dúpẹ́ ló ń sunkún dúpẹ́ ọmọ tóun ti wá láti èyí ẹ̀ àwọn ti wá ságídígbò màmá tó mú wá immigration yìí sọ pé àwọn ò mọ́mọ́ àwọn ò rí àwọn ò ṣe nínú èmi ò ń parọ́ ọ̀dọ̀ wọn lọ mọ́ wà o wọ́n dẹ̀ mọ́mọ́ yẹn lọ hospital tán tún pè wá páyọ̀ ọmọ ò gbádùn tí mo ní kí náà fi ṣe é wọ́n tẹ̀ ṣe máa pè mí pé ọmọ ò gbádùn kí lọ mú lọ sí hospital ẹ̀ ṣe pa àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ṣé mi jẹ́ pẹ́rẹ́ǹtì àbí mo mọ̀ ni sọ̀rọ̀ láti bí sàmú ń bó lè wà ó sì ń sọ̀rọ̀ ọjọ́ wọn lọ́rùn ó ṣàlàyé fún màmá yẹn pé màmá yẹn ló léwu jáde ń bó lè kẹ́rù ẹ̀ sí. níbo kẹ́rù ẹ̀ sí ọlọ́dọ̀ àwọn mọ́là yẹn. ó ṣe wá dàbí ìgbà tó jẹ́ pé ìgbà tẹ́ ẹ lò tán lẹ ti ta. ó ṣe fó dàbí gbogbo orí ẹ̀ báyìí ìkìdákì ní wọ́n lò ní èmi àtẹ́ńtà lọ́mù ní gbogbo ẹnu ẹ̀ wá ń datọ́ yẹ̀ báyìí wá ń datọ́ ọ̀sẹ̀ lọ́bí ẹ̀ ọ̀sẹ̀ lọ́mí. Nígbà tá a lómi ṣe ló ṣe ìjẹ́wọ́ gbogbo rẹ̀. Nítorí ẹ̀mẹ́ta lòun bá yà sùn lọ́jọ́ àtọmọsọ̀pọ̀. Ẹja gbọ́ bí ẹ̀dákùn gbọ́ bọ̀ ẹja farabalẹ̀ gbọ́ bí. Lẹ́ẹ̀mẹ́ta ló mọ́ bá yà sùn. Tí n bá bọ́jọ́ mi ní aṣọ mi mọ́ tàbí àsọpọ̀ ti dáná sùn ọkàn mi sọ pé mo dáná sùn àti gbá yẹn ní kẹta mi dáadáa. Ta ló ń bẹ dámì. ṣé ẹ tẹ́tí ṣe gbọ́ àárín yẹn dáadáa ṣe gbọ́ ohun tán ní ọmọ yẹn sọ wípé òun ń bá ìyá àtọmọ sùn wípé wọ́n ń fọ́ọ̀sì òun bá ìyá àtọmọ sùn ẹ̀ẹ̀mẹ́ta lòun ń bá ìyá yẹn sùn lójúmọ́. Yétúndé. Ìgbà tí ṣàlàyé díẹ̀ nínú sáyẹn tó ní. Àwọn náà mo ní dámì lọ́mú mi lọ sẹ́yìn. Ó dá ìwọ ṣe dáadáa bẹ́ẹ̀ kan bá ṣe ohun tí ó dá ìwọ ṣe dáadáa má lọ fọ́ má padà wá dé ń tó lè rò kó pẹ́. Dámì jẹ́ àmọ́ bó ṣe jó orí lẹ́sẹ̀. Ó yá sọ̀rọ̀ gbé kí ní ìṣètì kò lè máa gbọ́n tó ń sọ fúnra rẹ̀ tó bá ti rí pé òrùn kọ́ yọ́kú tí ò bá rùn kọ́ máa gbọ́ lọ. Bó ló ṣe jó orí lẹ́sẹ̀ sọ̀rọ̀ sí kínní. Jẹ́jẹ́ mi ni mo kúkú wà jẹ́jẹ́ mi mo wà tí Samuel wá bá mi tó ní mọ́mí òun rẹ́pọ̀ ó ní mọ́mí ń gba sálárì lọ́wọ́ ó kẹjọ́ rò ó pọ̀ ó ṣàwá sọ́dọ̀ mi ìjọ yẹn lẹ́yìn ìgbà yẹn èmi lọ chọ́ọ̀chì ìjọ yẹn ó ṣàlùn fẹ́ tẹ̀lé mi lọ àjọ lọ chọ́ọ̀chì lẹ́yìn ìgbà yẹn chọ́ọ̀chì wọ́n declare kó fẹ́ ṣe deliverance ó dẹ̀ ló ń fẹ́ tẹ̀lé mi lọ ó lọ ìgbà tó dé ó ṣàní gbogbo wàhálà mọ́mí òun rẹ́pọ̀ gbogbo òun fẹ́ kúrò lé ọ̀dọ̀ rẹ̀ ó ṣàlùn fẹ́ lọ sọ́dọ̀ rẹ̀ máa lọ mọ́mí èmi nìkan mọ́mí ẹ̀ máa mọ̀ ó dáwọn pé mi nìkan náà máa pè. Kí dámì tó wá bá yín ṣọ́ọ̀pù yẹn kí ló wà láàrin wa àti ẹ̀. Kó tó bá mi nílé. Kó tó wá bẹ́ẹ̀ nílé. Èmi àti ẹ ti fẹ́ra rí níbi 7 years ago èmi lọ sí Abuja ìgbà tí mo dé láti Abuja lèmi àti ẹ meet padà so adẹ ti ń sọ̀rọ̀ for like 2 months 3 months lẹ́yìn ìgbà tí mo dé but just talking like that nígbà tó ṣàwà bá mi tó ṣàjọ lọ fún prayer àtàṣe ìgbà tó ṣàlù fẹ́ kúrò ló lọ sọ́dọ̀ rẹ̀ ó lọ sọ́dọ̀ rẹ̀
bàtọ́ rẹ̀ fẹ́ ṣe wedding mọ́mí ẹ̀ ṣáà insist pọ́dọ̀ mi ló wà mo lọ́dọ̀ mi kọ́ ló wà mi ní mi mọ ibi tó wà ọlọ́dọ̀ ọ̀rẹ́ tó wà mo ní mi mọ̀dọ̀ ọ̀rẹ́ tó wà nígbà tó rẹ̀ fẹ́ ṣe wedding ó lóun fẹ́ máa bọ̀ lọ́dọ̀ mi lóòótọ́ wá sọ́dọ̀ mi ó spend some months lọ́dọ̀ mi kó tó dé pé alárèrè ìwọ àti tààrẹ jọ ń gbé. èmi nìkan ni mo ń gbé pẹ̀lú ọmọ mi bọ̀ létà àbúrò mi kó wá bá mi bọ̀wọ́ ògbà yẹn ìgbà tábúrò mi máa fi kó wá ó ti kúrò lọ́dọ̀ mi. ó lo how many months lọ́dọ̀ ẹ̀. bí 3 to 4 months. ṣégbà yẹn ló máa ń fọ pátá. kò fọ nǹkankan kò fọ nǹkankan fọ pátá báwo nígbà tí gbogbo yẹn lọ ìgbà yẹn pásítọ̀ ṣàbáríṣẹ́ pásítọ̀ mi bá ríṣẹ́ nígbà yẹn ibẹ̀ ló wà tó ti fẹ́ǹtì ìjọ kan. ní tó bímọ fún. mi ò sí kó tó di pé gbogbo ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ mi ò plan àti fẹ́ Samuel mọ́ mi ò pé kí n ṣe oore tí mo ní lágbára láti ṣe fún mi pé. oore ló ń sọ fún ìgbà tó lóṣù mẹ́ta lọ́dọ̀ yẹn. ọ̀rọ̀ tó sọ fún mi ló kà mí láyà pé ọ̀kà báwo ni ìyá ọmọ ṣe máa máa rèé pèmí ní kọ́kọ́ ló sọ fún pásítọ̀ bíi mẹ́ta mi. Samuel ti sọ fúnra rẹ̀ bíi pé ìwọ òun àti ìyá rẹ̀ lẹ́jọ́ hún pé kò wọ́n parọ́ mọ́ ìyá òun kó o lè láǹfààní àti kúrò lọ́dọ̀ ìyá òun kán lè gbà ń láǹfààní kó lè wà pẹ̀lú mo fẹ́ gé láti pé kó wà lọ́dọ̀ mi tó bá jẹ́ pé mo ní nǹkan tí mo fẹ́ gé láti jẹ́ kó wà lọ́dọ̀ mi máa ti lóyún fún mi máa ti ṣe kankan. wọ́n mi ẹ dájú ìlú lọ pariwo tó fi kú. kò sí kankan tó lè yọ mí náà rẹ lẹ́yìn àánú torí ọlọ́ọ̀dẹ kan ló lẹ́rìí mi níbi tí mo dúró sí ọlọ́run nìkan lẹ́lẹ́rìí mi kò sẹ́lẹ́rìí kankan fún mi. ìkọ̀dí yẹn bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ. kò sẹ́lẹ́rìí kankan fún mi. wọ́n láwọn olè kọ́jọ́ tó ti dé lọ́wọ́ tó ti dé káwọn ìbá ṣe wà bẹ́ẹ̀ ní ìjẹta. kò sẹ́lẹ́rìí kankan fún mi o mo lẹ́lẹ́rìí ẹyọ kan báyìí. obìnrin yẹn wọ́n fi kíní wọn báyìí obìnrin olóúnjẹ yẹn wọ́n fa ìzá wọn báyìí gbogbo ẹ̀rọ ẹ̀ mo gbé aṣọ odidi sí tí mo dé Ìbàdàn ní ìmọ̀ tó lò fún mi ò mọ pé tó ṣẹlẹ̀ ìgbà tó dédé pè mí. ṣé nínú ọ̀rọ̀ tí yẹn sọ fún wa pé ẹ ti á bọ̀ ẹ̀ sínú ilé ọ̀dọ̀ yín náà wọ́n nínú ọ̀rọ̀ obìnrin yìí ẹ ti á bọ̀ ẹ̀ sínú ilé ọ̀dọ̀ yín nígbà tí ó ń kú lọ ilẹ̀ tí síta. àbúrò sínú ilé ọ̀dọ̀ wa rárá nígbà tí. sórí nǹkan tó gé níbẹ̀ tó sọ yẹn is funny truly yẹn lè rò pé kí ló fẹ́ gé nínú ẹ̀ nínú kó kú àbí nínú kó parọ́ mọ́ kó wà lọ́dọ̀ rẹ̀ àbí kó nínú kí ẹjọ́ mọ́ kí wá parọ́ mọ́ mọ́mí ẹ̀ kó wà pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe béèrè reasonably ó yẹ ká béèrè pé kí ló fẹ́ gé níbẹ̀ ṣùgbọ́n n téèyàn lè gé ni nínú kéèyàn sọ nǹkan oní nǹkan di tiẹ̀ o lè gé ni ẹ̀bẹ̀ nítorí àlè géèmì nínú kéèyàn rí pé kí ní irinṣẹ́ ni yóò wúlò fún mi mo ti yẹ̀ wò tí mo fẹ́ lò fún yóò work ló lè géèmì bẹ́ẹ̀ because mọ̀mọ́ nìwọ àti ìyá rẹ ti fọ̀rọ̀ mọ́ra yín lọ́rùn ìyá rẹ ìbáwọ́ náà bí ìyá Samuel ló ṣe wá gbé Samuel tó bá jẹ́ pé ìkọ́ lẹ mọ̀ sí bó ṣe wá sí sẹ́yìn immediately lẹ máa wọ́ náà bí ẹ ṣe communicate ìyá Samuel tí ó wàá gbé immediately tó ti dé sẹ́yìn yẹn bọ́ nínú ọ̀rọ̀ tí Samuel sọ Samuel níwà tóun làwọn jọ mọ̀ pé kí wọ́n mọ̀ lọ́dọ̀ ìyá rẹ nísẹ́yìn ìwé rẹ̀ ti communicate ìyá rẹ pé ẹran wa ti ń bọ̀ o ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ kọ́ nígbà tí wọ́n. ọmọ yìí ti jáde láyé ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn ni. mo ṣe sọ orúkọ Ọlọ́run nìkan lẹ́lẹ́rìí mi Ọlọ́run nìkan òun lẹ́lẹ́rìí mi mo ṣe jókòó yìí. mo ń bọ̀. gẹ́gẹ́ láago mẹ́wàá lẹ́nu. kí lẹ fẹ́ lórí ọ̀rọ̀ yìí. ẹ mọ̀ jẹ́ ìyá yóò jẹ mí gbé èmi mò ń dá gbé tí mò ń dá sọ ọmọ Nàìjíríà ni kó gbà mí lọ́wọ́ rẹ̀ ìdájọ́ òdodo ni mo fẹ́ ó ti fìyà jẹ mí ó ti fi mí ṣẹ̀sín ìdájọ́ òdodo ni mo fẹ́. ẹ̀yin ni àbúrò Samuel kí lẹ fẹ́ lórí ọ̀rọ̀ yìí. ìdájọ́ òdodo ni ẹ̀sìn yẹn pọ̀ ó takú wọ́n bẹ̀ wọ́n rọ̀ pásítọ̀ oríṣiríṣi wọ́n bẹ̀ wọ́n ní yànda ọmọ fọlọ́mọ kò yànda ọmọ fọlọ́mọ ó wá di pé ó bá dé kòtò báyìí ó gbà pé wọ́n sọ pé kó yọ̀ǹda ọmọ fọlọ́mọ. bẹ́ẹ̀ni
wọ́n ní kó yọ̀ǹda ọmọ fọ́lọ́mọ pásítọ̀ church. ẹ súnmọ́ kínní. pásítọ̀ church tá à ń lọ wọ́n pè é wọ́n ní kó yọ̀ǹda ọmọ fọ́lọ́mọ ó ní rárá kò gbà oríró oríṣiríṣiríṣiríṣi. ta ni wọ́n pè sí obìnrin. àwọn méjèèjì àti ìyá wọ́n máa ti pe ẹnìkan báyìí ìyá náà lọ wọ́n pè wọ́n nígbà tí náà. kí ló wọ́n yọ̀ǹda ọmọ fọlọ́mọ sígbà ni ọ̀yọ̀ǹda ẹ̀. ọ̀yọ̀ǹda ọmọ fi lọ mú nísẹ́yìn kí ló dé pé ìyá ọlọ́mọ ń gbàtara ọmọ sí ìtẹ̀ ìpínlẹ̀ general hospital. ẹ ti wá gidi dé àwa náà ti rọ̀ yín. a ní mo ti yọ̀ǹda ẹ̀ láti. yọ̀ǹda ọmọ tẹ yọ̀ǹda lọ́ọ̀bà lọ sẹ́yìn tẹ́lẹ̀ ń bẹ lẹ́kọ̀ọ́. ọwọ́ lọ fún 3,000 sí lọ́wọ́ wọn ni kó sọ pé òun bọ̀ láti Èkó ní àti mò wọ́n ti rò bóyá ọ̀tá rẹ̀ ó dákẹ́ sínú mọ́tò ọmọ wa nígbà tóun wá ń bọ̀ pé òun wá ní wò pé alátọ́jú kan tóun ti lọ sẹ́wọ̀n dẹ́nẹ́rà ló ṣẹ́kù lọ́wọ́ òun lòun ṣe wá padà lọ sí Ìsẹ́yìn padà ipe kóun lọ ṣiṣẹ́ wọ́n wí pé kóun fi ra búrẹ́dì wálé pé àwọn àbúrò òun tó wà ń lé o ó níbẹ̀ ni òun fèǹtì sí ọlọ́dọ̀ mọ́là lòun gbé kinní sí gbogbo orí ẹ̀ báyìí kìkì yẹ pé gbogbo ẹnu ẹ̀ kìkì egbò ti dà nǹkan sí lára gbogbo ẹnu ẹ̀ kìkì egbò. ẹ sọ kẹlẹ ẹ̀ka pé àwọn kan wúrú sọ mọ́yà. bẹ́ẹ̀ ni ó ní ìgbà tó ti ń lọ ní ìgbà ẹ̀rù ń bà mí. owó ìtẹ́ rìkọ́ọ̀dù náà ṣe díẹ̀ ọ̀yá. ó ní ìyá ro aṣọ mọ́yà ọmọ náà roṣọ mọ́yà wúmà kan náà báyìí náà òun náà roṣọ mọ́yà pé nígbà tó wá parí gbogbo nǹkan tó wá ṣe tán wọ́n mú un lọ kápák. gbogbo orí ẹ̀ lóòótọ́ bí ìgbà tí wọ́n fi tó ń lọ ewé tí wọ́n fi bò lára ni èmi àtẹ̀gbọ́n mi ta àjọ bọ́ gbogbo ara ìtàn fọ́ ni. bàtà náà mi ṣe torí pẹ́ fìyà jẹ mí. ọlọ́run ló dá abẹ́ òun lè fi yí pẹ́rọ ìràwọ̀ ló bá ṣe ohun tí ò dá sí máa dọ̀ ṣùpá bẹ́ẹ̀ kan bá ṣe ohun tí ò dá sí máa dẹ̀. ẹ ti sín àbí. èrú kì í fọ́ o. ó wá ní sọ pé tóun bá jẹ́wọ́ pé òun kúkú pé lọ́ọ̀yà ni dámì bá ṣiṣẹ́ pé òun ní lọ́ọ̀yà pé lọ́ọ̀yà ni dámì bá ṣiṣẹ́ pé òun ládùn jù ó dẹ̀ ti dùn jù ṣe bó ti jáde láyé ń tẹ́ fẹ́ náà nìyẹn. gbàgbà bí yóò yí mi báyìí gbàgbà bí yóò mọ ọmọ mi àtọwọ́dọ́wọ́ kẹ́ sọ̀rọ̀. blọọkì mi tí màmá gbà báyìí kọ kinní kan kò ní gbọ́ wọ́n ń kalẹ̀ báyìí a máa já padà sunkún tá máa ní ọjọ́ tí wọ́n bí mo ní kò lọ́rẹ̀ àtijọ́ tọmọ ẹ ti wọlé ayé rẹ̀ ní gbogbo ẹ ti ní dáadáa. ẹ̀yin ò bá ti ẹ bá ilẹ̀ láti gbà. olóòrè tilẹ̀ ó dẹ̀ gbogbo àwọn yòókù ló mú mi aláṣẹ jù. ó nà dà ẹ̀ ó sì bí tí ó bí méjì o. gbọ́ngbọ́n tí wọ́n fẹ́ fi ṣe. mo fi nílẹ̀ mo fi nílẹ̀. àwọn alágbági ló bá mi bẹ̀ àwọn alágbági ló bá mi bẹ̀ èèyàn wọn lò ọmọ wọn ti bímọ méjì ọmọ bàbá kan ọmọ bàbá mi wọ́n ti ṣe ẹ̀sọ́ àwọn sá lọ wọ́n ní bó ṣe ń lo ọkọ èèyàn wọn lò. but ẹni máa ṣe ẹ̀yẹ ò lè sọ lójú yín. tí o bá lè sọ lójú àwọn ará ilé tó tọ́ tẹ́tọ́ gbogbo wọn rí ní ìgbà wọn wà ń bẹ̀. but ó máa ń kọ́ ó lè sọ fún àwọn olóògùn lọ́tọ́ lọ́kọ̀ ọmọ òní ká lè ṣe tó lọ́sọ̀ tó fi jọ́kọ̀ ọmọ rẹ̀. ó wá lọ́kọ̀ ọmọ rẹ̀ ó wá lọ́kọ̀ ọmọ òun. olókọ̀ ọmọ òun ṣẹ́ni mo kọ́ wá sí wọ́n pín fún wọn. ẹ lọ bá jà ṣé mo ṣe lọ́dọ̀ yín lọ́wọ́ dání lọ pé ní ẹ fẹ́ ìdájọ́ òdodo. Nọ́ọ̀tì ní tiẹ̀ lára. ti orí rédíò ẹ jẹ́ á gbé ìgbésẹ̀ tó kù bá. ẹ kú àti àárọ̀ mo lérò pé a tẹ́tí sí gbogbo ohun tí wọ́n sọ a dẹ̀ rí reaction àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ mo mọ̀ jẹ́ ká máa rí wọn kí ọ̀rọ̀ tí wọ́n ń sọ kó lè máa bá ohun tí à ń rí mu kó má kàn dàbí ẹni pé a kàn ń rí wọn lásán a kàn ń gbọ́ lásán àmọ́ ohun tí ó ń ṣẹlẹ̀ òun ló jẹ́ kí n gbé ojú wọn síbẹ̀ ẹ má gbàgbé pé mo sọ fún wa pé orí ìkànnì bàbá wa kan alàgbà Alhaji Oríyọmí Hamzat
lórí ètò kan tó máa ń ṣe lórí rédíò wọn tí wọ́n ń pè ní Kọ́kọ́rọ́ Alátẹ. Ibẹ̀ ni mo ti mú fọ́nrán yìí nítorí pé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìṣítí, pàápàá jùlọ fún ìwọ tí o bá jẹ́ ọmọkùnrin àbí ìwọ tó jẹ́ ọmọkùnrin tó tí láya ńlé. Ó tún kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ fún ìwọ tó bá jẹ́ ìyá tàbí bàbá lọ́nà méjèèjì. Ó kọ́ gbogbo wa lẹ́kọ̀ọ́, ó sì ń fi nǹkan kan yé wa nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá pé gbogbo ẹ̀ ló ní ìtumọ̀, gbogbo ẹ̀ ló ní ìwúlò, kò séyìí tó tì ṣe kó dànù ń bẹ̀. Nítorí wípé kí ni ó dáa nínú àṣà àti ìṣe Yorùbá ló wà pé tó bá fẹ́ gba ọmọ ọlọ́mọ sílé àbí o fẹ́ gba ọmọ ọlọ́mọ sọ́dọ̀, o gbọ́dọ̀ mọ ibi tó ti wá, o gbọ́dọ̀ mọ àwọn òbí ẹ̀, o gbọ́dọ̀ mọ tí nǹkan bá ṣẹlẹ̀ sí àbí tó bá ṣe àṣemáṣe ta là á fẹjọ́ ẹ̀sùn, ta là á ké pè. Ẹ wò ìyá olóúnjẹ nísìnyí, ìyá olóúnjẹ rin ìrìn àjò ẹ̀, ó wẹ̀, ó yán kànkàn, ó mọ́. Ó ní bó tiẹ̀ jẹ́ pé òun ò sí nílé, òun rin ìrìn àjò hajj lọ nígbà tí wọ́n mú ọmọkùnrin yẹn wá, pé ṣùgbọ́n gbà tóun dé òun béèrè pé ta làwọn, ńbo náà ti wá, ta ló mú wọn wá. Ó nígbà tó sì yá, ìyá yẹn yọjú sí àwọn, wọ́n sọ pé ọkọ ọmọ àwọn ni, àwọn làwọn mú wá kó wá máa ṣiṣẹ́. Ṣé rí i pé ohun tó kó ìyá olóúnjẹ yọ nígbẹ̀yìn ni, àti pé ìwádìí tí ìyá olóúnjẹ ṣe òun ló padà tún tàn mọ́lẹ̀ sí ohun ọ̀dọ́mọdékùnrin yẹn tí wọ́n gbà á lẹ̀ kó tó kú. Nítorí pé ọ̀rọ̀ tí ìyá olóúnjẹ ń sọ ó bá nǹkan tí ọmọ yẹn sọ nínú ohun tó filẹ̀ nínú fọ́nrán tó filẹ̀ nígbà tó ti rẹ̀ tí ìyá ẹ̀ ń tọ́jú ẹ̀ tó fẹ́ kú, tó ní pé kán gba fọ́nrán kalẹ̀ ohun tóun fẹ́ sọ. Nítorí pé àwọn nǹkan àṣírí, àwọn nǹkan kọ̀ọ̀kọ̀ wà tí wọ́n ti ṣe fún àbí tí wọ́n ti ṣe sí tó jẹ́ pé ó ju òye ẹ̀ lọ, ó ju ọgbọ́n orí ẹ̀ lọ. Ṣùgbọ́n gbà tó rí ibi tọ́rọ̀ ara ẹ̀ dé, tó rí pé ó ti fẹ́ já síkú, ó rí pé òun ní láti sọ àwọn nǹkan kan jáde. Ó sì kú fọ́nrán kan tó tún fẹ́ jọmọ́rú nǹkan báyìí tí màá mú wá fún wa, màá mú yẹn wá fún wa lọ́la. Bẹ́ẹ̀ ni lórí ìkànnì kan náà ni mo ti mú yẹn náà. Màá mú wá fún wa lọ́la ká tún fi yẹn náà ká fi kọ́gbọ́n. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì tí mò ń gbìyànjú àti sọ fún wa ni pé ẹ wo bí ìyá olóúnjẹ, ẹ wo bó ṣe kó àkóyawọ́, ẹ wo bó ṣe wẹ̀ tó yán kànkàn. Ẹ rí pé òun gan wà nínú ẹni tó jẹ́ pé ó fẹ́ jẹ́ ká máa rójútùú sí ọ̀rọ̀ yìí. Àjẹ́bẹ̀ bóyá gbogbo ọ̀rọ̀ ìbá dàrú, ìbá di sọ atayanyan. Ṣé ti wá rí díẹ̀ tó fi ṣe pàtàkì pé ká máa wádìí wọ́n dédé múyàn wá fúnyàn pé kó wá máa gbọ́dọ̀ yàn àbẹ́yàn kan dédé dé ó lóun nílò ìrànlọ́wọ́. Pàápàá jùlọ ìwọ tó dédé rí ọmọdébìnrin, ọ̀dọ́mọdébìnrin arẹwà ọmọge tó sọ pé òun níbi tó ń gbé àbí nǹkan kan tó wá gbà sọ́dọ̀ tó gbà sílé tó sọ́daya àbí tó mú sílé tó ló dọmọ ọ̀dọ̀ fún ọ tó fi ń ṣe nǹkan tó wù ẹ́, tó bẹ̀rù orí ẹ̀, òwòrò aburú tírú ẹni bẹ́ẹ̀ lè ṣe fún ẹ, tó ṣe pé tó bá ṣe aburú tán tó bá sá lọ abẹ́rẹ́ òlókùn ń di òmọ ibi tó fẹ́ wá sí. Àbí tó kì í mọ́lẹ̀ tó rò pé ó ti rí fà tó sọ́daya, tó rántí pé tí nǹkan bá ṣe, táburú bá ṣe, yálà ó rẹ̀ àbókú, àwọn kan sì ń bọ̀ wá bí ẹ́, aládùúgbò ó pariwo ẹ̀ síta, àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ara àdí tó ṣe pàtàkì ni pé èèyàn gbọ́dọ̀ máa wádìí èèyàn pé ó dá ilé ibo ló ti jáde, ibo ló ti wá. Èyí tó tún fara pẹ́ ni wípé ìwọ tó bá jẹ́ ọkùnrin tó torí pé orí ọmọbìnrin bóyá ó rẹwà àbí ó fi nǹkan kan wù ẹ́ tó wá kó lọ́dọ̀ àwọn òbí ẹ̀ tó ní o ti rí ìyàwó tán wá ń mú ẹ lọ síbì kan, bóyá ilé ìjọsìn kan ni àbọ́dọ̀ àfáà kan ni, tán wá náà ń ṣàdúrà, àwọn ríran sí ẹ pé ìyá àbí bàbá ẹ ló fẹ́ máa ṣẹ́ àbáwọn ará ilé ẹ ló fẹ́ máa ṣẹ́ pé kó sá fún wọn, pé kó wá fara pamọ́ sọ́dọ̀ àwọn eléyìí. Mo fẹ́ jẹ́ kó lọ rántí pé ayé ti gbẹgẹ́, ayé tá à ń gbé nísìnyí, ohun tí oníkálukú wọn ń ṣe ni pé o rẹ́sẹ̀ wèrè òbú, ṣé téèyàn gidi ló fẹ́ bù? Oníkálukú wọn sì wọ́n ń tàn wọ́n jẹ, wọ́n ń wá owó tipátipá, owó bìrìbìrì, owó wìrìwìrì. Bóyá wọ́n ti sọ fún wọn pé kán lọ wá ọmọdékùnrin kan tí wọ́n fi ṣe nǹkan, wọ́n ti sọ gbogbo àwọn nǹkan ẹ̀wọ̀
àwọn nǹkan rándanrandan àwọn nǹkan àṣemáṣe tí wọ́n ní láti ṣe pẹ̀lú ẹni yẹn kí wọ́n lè rí nǹkan kan ṣe. Ẹ gbọ́ nísìn nínú ọ̀rọ̀ tó padà ń jáde tí àbúrò olóògbé ń sọ, ó lẹ́gbọ́n òun sọ pé òun ń bá ìyá girlfriend òun yẹn òun ń bá sùn, òun ń bá lájọṣepọ̀, bẹ́ẹ̀ náà lòun ń bá ọmọ lájọṣepọ̀, pé òun ò gbọ́dọ̀ mọ́ báyà yẹn ní àjọṣepọ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Gbogbo wa la mọ̀ pé nǹkan èèwọ̀ nǹkan aburú ni nǹkan tí wọ́n ń sọ yìí. Ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá ní òye tí òye yé yégé, gbàrà tọ́rọ̀ ti ń lọ rúbẹ̀ ni ó ti wá ọgbọ́n bí ó ṣe sá kúrò ní sàkání irú àwọn èèyàn bẹ́ẹ̀. Kò ní rí ní ìrí pé bóyá òun fẹ́ máa ṣe nǹkan tóun fẹ́ máa fi gbádùn lé ayé òun. Á mọ̀ pé ohun tí ó pa lé ayé òun lára, tí ó da ìrìn àjò òun rú, tí ó yọ lé ayé òun lẹ́nu ni. Pé bí ò bá tiẹ̀ ṣẹlẹ̀ ń sì yóò ṣẹlẹ̀ ńjọ́ wájú, yóò tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀, yóò gbọ́n bàtà ẹ̀, yóò sá fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀. Wípé ẹni láabi èèyàn burúkú tí ń pọn mọ́ re léèwẹ̀ nírú àwọn báyìí. Ṣùgbọ́n ẹni tí òye ò bá yé, ẹni tí kò bá wádìí, tí ò ní ìmọ̀, á wò pé kò sí ohun tó burú ń bẹ̀. Bẹ́ẹ̀ ohun tó burú jáì, ohun aburú, nǹkan tí ò dáa ni. Àṣà àti ìṣe Yorùbá ò faramọ́ rárá. Ó wà nínú Bíbélì, Ọlọ́run nínú Bíbélì náà ò faramọ́. Mo nígbàgbọ́ pé bẹ́ẹ̀ náà ló wà nínú Kùránì, òun náà ò faramọ́. Nítorí pé kí ni ìyá tó dẹ̀jẹ̀ lé ọmọbìnrin yẹn lórí tí ọmọ yẹn jáde látàbẹ́, ọkùnrin tó wá ń kí nǹkan bọ abẹ́ ọmọ yẹn tó ń bọ́ ọmọ yẹn lò pọ̀, ó tún wá ń mú nǹkan yẹn ó tún kì í bọ ìyá yẹn náà lára, ó ń bá àwọn méjèèjì jọ ṣe àjọṣepọ̀. Iṣẹ́ láabi pátápátá ni wọ́n ṣe fún ọmọkùnrin yẹn. Torí tẹ́ bá gbọ́, àbúrò ọmọkùnrin yẹn sọ pé ẹ̀gbọ́n òun sọ pé kán tó fi òun kalẹ̀, kán tó ní kóun lọ wọ mọ́tò kó máa lọ lé lọ bá ìyá òun, wípé àwọn mẹ́ta, obìnrin mẹ́ta ni, wípé wọ́n tún mú ẹnìkan wá àtìyá àtọmọ, pé gbogbo wọn sì ró sọ mọ́yà. Gbogbo ohun tó ń sọ ohun tó lápẹẹrẹ ni. Àmọ́ ohun tó ṣe ni láàánú ni pé ọ̀dọ́mọdékùnrin ti kú. Ẹ tó ti kú títí ẹ ti gbé, títí ẹ ti tán. Ṣé àwọn pé gbogbo ẹjọ́ tó ní kálukú àtọ̀tún àtòsí bá ń rò báyìí, ohun tó ti kú kò lè padà wá ja ẹnikẹ́ni níyàn nú wọn, àbí wá sọ pé lágbájá ló ń parọ́, lágbájá ló ń sòótọ́. Ó ṣeé ṣe bá a ṣe jọ jókòó tá a jọ ṣàpérò tá a jọ wo kínní, ó lè má yé yín dáadáa. Torí èmi gan kó tó yé mi dáadáa, mo wò bí ẹ̀mẹ́ta, mo fara balẹ̀, ló ṣẹ̀ṣẹ̀ wá yé mi, lóye ṣẹ̀ṣẹ̀ wá yé mi pé ṣe ló dàbí ìgbà tó yẹ pé wọ́n lo ọ̀dọ́mọdékùnrin láti ṣe nǹkan kan ni. Ẹ jẹ́ ká tiẹ̀ gbàgbé gbogbo yìí tí àbúrò olóògbé ń sọ pé wọ́n ní bọ́n ṣe ń ṣe nìyẹn, bọ́n ṣe ń lo ọkọ ọmọ wọn nìyẹn. Ẹ jẹ́ ká yọ yẹn kú. Ṣùgbọ́n nínú ohun tá a gbọ́ àti ohun tó ṣẹlẹ̀ àtàwọn ẹ̀rí tá a ti gbọ́ yìí, ohun tó dáni lójú ni pé wọ́n ṣe nǹkan kan sí ọmọdékùnrin yẹn, wọ́n lu ọmọdékùnrin yẹn fún nǹkan kan. Ọmọdékùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ nísìn ó ti dolóògbé. Mo gbà ládùúrà fún ìyá tó pàdánù ọmọ ẹ̀ yìí pé kí Ọlọ́run kó tù wọ́n nínú, kọ́lọ́run kó rọ̀ wọ́n nínú, kọ́lọ́run wá nu omijé wọn nù. Ọmọ wọn tó kù kí wọ́n dirú kán dìgbà fún wọn. Káwọn náà kan ṣe kíni, kán padà fẹ̀yìntì, kán jẹun ọmọ àwọn ọmọ wọn tó kù láyé. Ohun tá a lè sọ ni àdúrà tá a lè ṣe ni. Ṣùgbọ́n mò ń rọ ìwọ àti èmi tí a jọ gbọ́ ohun tó ṣẹlẹ̀, tí a jọ wo fọ́nrán yìí àbí tí ó padà wo fọ́nrán yìí, wípé ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú irú àwọn nǹkan báyìí. Ẹ jẹ́ ká yàgò fún àwọn nǹkan láabi, àwọn nǹkan tó jẹ mọ́ bí nǹkan èèwọ̀. Ẹ má jẹ́ ká bá wọn ṣe wípé wọ́n ní ayé ti dọ̀ ayé ọ̀làjú, àwa náà fẹ́ máa ṣe bíi tàwọn kan. Ohun tí ò bá àṣà àti ìṣe wa mu ká wá máa bá wọn ṣe. Ẹ má jẹ́ àbá wọn ṣe irú ẹ̀. Gbogbo ẹ̀ ló lẹ́yìn láńlẹ́yìn ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Ẹ wo ọmọdékùnrin nísìnyí. Mo gbà lóòótọ́ pé ìgbà tẹ́lẹ̀dùn àti sọ pé yóò kú ló kù. Ṣùgbọ́n bí àfọwọ́fà náà wà nínú ẹ̀. Bí àfọwọ́fà ó wà nínú ẹ̀. Àwọn nǹkan kan ò bá àṣà àti ìṣe wa gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá mu. Ẹ má jẹ́ àbá wọn fi àwọn nǹkan kan tí àwọn kan lápá ibì kan fi ń ṣe ọ̀làjú tó jẹ́ nǹkan àìda. Ẹ má jẹ́ àbá wọn kópa nínú ẹ̀ láti máa bá wọn sọ pé àwa náà bá wọn fi ṣe ọ̀làjú. Àwọn nǹkan kan ò bójú mu. Ẹ jẹ́ ká yàgò fún, ẹ jẹ́ ká sá fún. Ohun tó lè ba ilé ayé èèyàn jẹ́,
ohun tó lè gé ìrìn àjò ilé ayé èèyàn sí kúkúrú ẹ jẹ́ ká bá wọn yàgò ń díẹ̀. Ǹjẹ́ kò jẹ́ bó ṣe jẹ́ láṣàlẹ̀ yìí nítorí pé ibi tá a dé dúró yìí fọ́nrán ẹ̀ ti gùn màá wá máa fèyí ṣe lọ. Èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Dr. Mike Ọlá Ifágúgù ni mò ń kí yín pé ojú òní kọ àtúnrí o, á ríra láyọ̀ á pàdé láyọ̀ láṣẹ Èdùmàrè. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yàgò gédégédé fún gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ bí nǹkan èèwọ̀ èyí tó lóyìnbó ń pè ní tàbú. Ẹ má jẹ́ bá wọn dẹ́jà, ẹ má jẹ́ bá wọn fi àwọn nǹkan àìdá nǹkan èèwọ̀ ká mọ́ bá wọn fi sọ pé a fi ń ṣe ọ̀làjú. Ẹ jẹ́ ká yàpò fún gédégédé títí ìgbà tá a bá tún pàdé ojú òní kàtúnrí o. Ó dàbọ̀.